kó jíire ló pọ́n ilé yìí o. Mbá wa fẹ́ mọ̀jọ kó jíire ní sàárẹ̀ o. Bálákànnì bá ti jíire àbùṣebùṣe ǹjẹ́ ta ni mò ń pòwí o. Abdulateef Ayodele náà ni bàbá Ẹdúnjọbí èjìwé ara ìṣokùn wíníwíní lójú orogún èjìwọ̀ lójú ìyá rẹ̀ ọbẹ̀ kìsì bẹ́sẹ̀ ńbẹ́sílẹ̀ ńlákìsà ọ̀sálàkìsà donígbà ìṣọ́ bàbá Àràfá bàbá Adétókunbọ̀ bàbá Ọláwálé ará ọ̀tún àdó ará ẹ̀sì ẹ̀ ọmọ bàbá níjà ọmọ páríkì póríkì ọmọ méjì májà ọmọ bádì ìyẹ́kù àtàlà mílọ̀ nwó kì í abẹ́ ológun ẹ̀rù o. Àkànní mo ní nwó kì í abẹ́ ọlọ́gbọ̀n wọ̀fà olólùfẹ́ rẹ̀ Adéọlá Káfílà CEO Rich Gan Limited lónìí kí Ayodele yìí bàbá tó bí ọlọ́mọ. Ayodele jẹ́ ń ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ o. Jẹ́ ń ṣe wàràwàrà kí mú ọ̀rẹ́ ìlú bàbá tó bí ọlọ́mọ ṣebí wọ́n lọ máa fíjú Ìjẹ̀bú tí ń fọkọ ẹ̀ dápẹ́ náà. Ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ̀ ń yọ̀ ọ̀yọ̀yọ̀ má yọ̀ mọ́ òun ṣe ni ó lè pani. Ọmọ dúdú lé ò mọ bẹ́sẹ̀ níjọ́sí pupa tó mọ bẹ́sẹ̀ ó kúkú sí nílé. Ọmọ mo rẹ́yẹ̀ mama roko mo roko tán ẹ̀yẹ ti lọ. Ọmọ mo níṣu lé mi rọ́bẹ ọ̀bẹ tí ń bẹ̀lẹ̀ kan lé bàbá tó bí ọlọ́mọ. Lónìí mo rí bàbá táwọn ọmọ ẹnigbó má jẹ́ ọmọ ẹnigbó má ọmọ ẹnigbó kan àjòjì kan ò gbúdọ̀ wọ̀ àjòjì tó bá wọgbó yóò dẹni ọba nílé ìbàbá tó bí ọlọ́mọ. Ìjẹ̀bú ọmọ níwà òṣàjẹ́ ń dàbí onílé yìí ni wọ́n fi ní Ifá Ìjẹ̀bú owó kẹ̀lẹ̀bẹ̀ Ìjẹ̀bú owó Igbá Ìjẹ̀bú owó Ìtàn Ìjẹ̀bú owó Ọ̀tún Ìjẹ̀bú owó Òsì Ìjẹ̀bú owó Iwájú Ìjẹ̀bú owó Ẹ̀yìn Ìjẹ̀bú owó Kékeré Ìjẹ̀bú owó Àgbà Ìjẹ̀bú owó Dúdú Ìjẹ̀bú owó Pupa Ìjẹ̀bú owó gbogbo Ìjẹ̀bú tí mo mọ̀ ní lọ́wọ́lọ́wọ́ Ìjẹ̀bú ni ẹ o ọmọ níwà happy birthday to you ìgbà ọdún kan ni ẹ̀pẹ́ láyé bí mo pẹ́ ṣe ń pẹ́ láyé o àdàgbà ohun ní tó ṣe ẹ̀ dàgbà ẹ̀ dògbò ikú òjijì nípa yín ẹ ò ní ròǹgbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ jẹ wọn mọ pẹ́pẹ́pẹ́ wọn ò nífẹ̀ẹ́ gbà fún yín ló ń jẹjẹ ayọ̀ yín ò lékún ìfẹ́ yín ò bùkún tútùtùtù láńbálẹ̀ olúwẹ̀rí ilé yín ò ní gbóná lọ́lá ṣe Èdùmàrè. Happy birthday to you. Happy birthday to you o Akanni happy birthday to you.